Akiki, 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 Akiki Maryam mi, mama. Akiki Maryam mi yo, mama. Akiki Maryam mi yo, mama. Anabi Muhammad, Allahu asalamu eshe. Anu Ọlọ́run lèmi wá. Lórí ẹ̀bùn t'Ọlọ́run fún mi. Mo ń tẹríba fọ́mọdé pẹ̀lú àgbà o. Kí Fújì má dáadáa fún mi. Mo kí Alhaji mi, Alhaji Mọ́túndé. Ẹ kú kalẹ̀ ní ibẹ̀ yẹn o. Ayọ̀ ayọ̀ mo kí yín. Allahu asalamu amori yaba fiku. Èyí tá ṣe lọ́jọ́ ẹni ìwà náà fi lọ́mọ lọ́wọ́ lọ́dà mú ọmọ bàbá Fatima. Àánú Ọlọ́run lèmi wá lórí ẹ̀bùn t'Ọlọ́run fún mi. Mo ń tẹríba fọ́mọdé pẹ̀lú àgbà o. Kí Fújì má dáadáa fún mi. Ìwọ àǹtí mi káwọ́ kúrò lẹ́nu. Ṣèbí fiancé ló sọ pé òun ò ṣe mọ́. Ó sì ti bẹ Ọlọ́run ò ní ìgbà o. Ẹ bá mi kí Kẹ́nì ọmọ Kẹ́hìndé wíníwíní lójú orogún èjì wọ́n lójú ìyá ẹ̀ ó Kẹ́hìndé ṣe wo dúpẹ́dúpẹ́. Tìlátìlá tìlátìlá ìmúlẹ̀ tàjọkẹ́ o godmother àjọkẹ́ ìyá mi màmí ẹlẹ́ja màmí ẹlẹ́ja màmá ti jáwíù màmá lọ́lítì màmá tèmi alálùbáríkà orí ẹ̀ ò ní fòrò láéláé olórí o ẹ ṣe bòdúkẹ́ àwọn olórí pọ̀ lójú agbo aya bàbá mi yeye ó yá ká ti ṣe báyìí ká fi ṣe fàájì orin ó yá ẹ pé yeye o ó bà yeye o. Ó yá yeye o yeba yeye o. Aya mọ̀ní mọ̀ní o mọ̀ní mọ̀ní ẹ ṣe mo dúpẹ́ dúpẹ́ orí yìí ò ní búrò mọ̀ní mọ̀ní ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé tọ̀ ẹ́ ò lọ́la mo ọmọ mi. Nítorí ashbob mi láti Òṣogbo ashbob ẹ ṣe mo dúpẹ́ dúpẹ́ aláyọ̀ ni ìmúlẹ̀ tèmi Akiki Maryam mi o màmí ẹlẹ́ja ashbob Alhaja àṣìyàtà mi ò rí ẹ ò ní fòrò láéláé. Ó yá àṣìyàtà ló ní kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Mama Jamiu mo kí kalẹ̀ bàbá mi quality. Ó yá ọba náà mi dọ́ọ̀la o Abíọ́lá o ọba Abíọ́lá ọba ẹ má má bínú nítorí ọlọ́wọ́ ọba ayé láyé. Àṣìyàtà ló ní kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ayálẹ́kọ̀ọ́ dàlú wọn ẹ̀kọ́ fáyín sí ni. Ayọ̀lá mi ilẹ̀kọ̀ọ́ dàlú wọn ṣòwò dúgẹ́dúgẹ́. Òkè ó ṣẹ̀ṣẹ̀ wáyé mi dáadáa ní Akiki Maryam mi o. Ayádàlú wọn ò rí ẹ ò ní wòrò láéláé. Àjọkẹ́ mi síngà síngà mi. Ayádàlú wọn síngà ó sanwó ọba. Olórí apàṣẹ mo ṣì ń bọ̀ wá o ìmúlẹ̀ tèmi. Tẹ́ bá délé kẹ́ bá mi kí bàbá mi lẹ́kàn dàlú wọ́n ò bàbá tèmi ni.
ó yá ẹ kí dá lò wọ́ dá lò wọ́ DJ rí ẹ ṣe mo dúpẹ́dúpẹ́ ilé yóò ní di ilé ẹkún ọ̀dẹ̀dẹ̀ yóò ní ìdọ̀dẹ̀dẹ̀ fọ̀ tó bá wọlé aṣáájú ẹ̀dá àti jẹ̀fọ́ mọ́dù. olórí wa ti méjì lójú agbo. nítorí ọlọ́wọ́n bá mi ò fẹ́ kó pariwo torí tá a bá ṣe ní lóore Akiki o ọ̀pẹ̀lẹ̀ yẹ ká dú gbogbo ẹ̀yin ti kú tọ́nu ẹ̀yin tadéyẹmí àyọ̀ká o ẹ̀yin tàlájà mi mú náà tù mí o gbogbo yín bò kí ẹ̀yin tadéyẹmí àyọ̀ká o látòrí women leader o alájà Sherifatu ó kí ẹ. wọ́ọ̀kì sàkárẹ́ bí àmì láti kú tọ́nu gbogbo yín mo kí mo fọlọ́hún kí yín ẹ ò ní ra burú àtẹlẹ́bàrẹ́ àrìnàkọ́rẹ́ àkóyá ibi ṣèkínà o iwájú iwájú lọ́lá ẹ̀ ó máa lọ. yóò fẹ́ kó lè lálejò nítorí oníṣẹ́lá olórí apàṣẹ apàṣẹ. èwo leléyìí olórí apàṣẹ alájí àmọ́dá mi òkè ọ̀gá ń fi gara náwó ọkọ̀ tàyí kẹ́ dúdú tó ń dán ọkọ̀ rúkàyà tù mí o àmọ́dá láì mi ò #1. Mr. Opportunity, Mr. Lalubarika, aláwìyé. Ó yá nítorí Amọ́dà. Aṣọ yìí tí mo fi ń bora. Ọlọ́run dákun kó má fàṣọ yìí mi ya. Aṣọ yìí tí mo fi ń bora. Ajarọ̀ ṣíra. Akaṣọ̀kú kálẹ̀ níbẹ̀ yẹn o. Àìná ọ̀rọ̀ sùn mí o elépo níkolo aládìyẹ làbá. Àìná ọgọ́ta tí Ismaila mi o aya tí Ismaila mi orí yẹ o ní ìfòró láéláé ìyá ìfẹ́jì ìfòkì ẹ ìfòlẹ̀ Ṣẹ̀kínà. Àwíyé o alálùbáríkà fàáfà mi. Ìbànújẹ́ òní nǹkan ẹ̀ ò títí lọ láéláé. Ohun ojú rí kọ̀rọ̀ tó dayọ̀ kékeré kọ́ rárá. Alálùbáríkà mi òbí ò fẹ́ kó pariwo. Mélòó la fẹ́ sọ nínú eyín àdìpèlé gangan. Tá a bá ń sọ láti nídọ̀ọ́lá o, a ò lè sọ tán. Okay, àmọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò já kó o. Wọ́n ní ká wá lọ síbẹ̀ wọ́n ní kí n sọ pé mo ti rọ́ ọpẹ́ rere dá o ó pọ̀ mo ti rọ́ ọpẹ́ rere dá. Àwòyé a ò dúpẹ́ túláṣẹ a ò dúpẹ́ tipátipá o mo ti rọ́ ọpẹ́ rere dá Ọlọ́run ṣe mo ti rọ́ ọpẹ́ rere olórí apàṣẹ o. Àwa ò dúpẹ́ ìyàtọ̀ irú mi ìyá Òkìkí bóyá ò ti rọ́ ọpẹ́ rere dá. Ẹ bá mi kọ́ lórí apàṣẹ. Ẹ jọ mi ò fẹ́ kó pariwo ojú Akiki o. Wàláì tá a láyìí o. Gbogbo ẹni tó wà ní mo appreciate. Ṣùgbọ́n àwọn tó tún wá lọ́nà jíjìn o tó fi 300,000 400,000 dé bí kò yí sí rárá.
wàláì kò easy rárá ìfẹ́ ni wàláì tá a láyé yóò Rashida ọmọ rẹ ni ó yá nítorí Rashida tí ó ká ṣe fàájì yorí fún. Alhaja Rashida gbọ́nà tàlẹ́ni tó fẹ́ dá ẹ̀ dúró ṣọ́nṣunú ni wọ́n ò lè dá ẹ̀ dúró àìná bàrẹ́ni tó fẹ́ dá ẹ̀ dúró onítọ̀hún ni kò ní dúró torí pé ó bọ́ lọ́hùn dúró àní Maryam o màmá ńlá o akọrin ni Akiki yẹn màmá ńlá o akọrin ni. Ayata sibuna Allahu mi ajakudi Alhaja akudi iratu mi o ẹ ṣé bó dúgẹ́dúgẹ́ Ayata sibuna Allahu kudira Ayata sibuna Allahu kudi o Mama Sultan Ayadewale ìbànújẹ́ òní nǹkan ẹ̀ ò títí lọ́la ẹ̀ láyé olórí ajá Kabira oya Kabira tu ọmọ dáadáa yébà Kabira tu ọmọ dáadáa. Adéròǹkẹ́ o Kudira tu ọmọ rere ni oya o Kudira tu oya Rashida tu ọmọ dáadáa yébà. Rashida tu ọmọ dáadáa Rukaya tu ọmọ dáadáa Ayaraji ọmọ dáadáa oyọ lókèrè o òye oyọ lókèrè wọ́n ṣe bóṣù ló yọ bíntì o Rashida tu oya Sekina tu ọmọ dáadáa Kamis. Ẹ bá mi kí bàbá mi ò fẹ́ kó pariwo. Haji Sharafa Adini mi o. Alhaji Sharafa Adini mi o. Aláṣẹ Kamis water. Sharafa Adini mi ò rí ẹ ò ní boro láéláé. Kamis quality bàbá ti rídọ̀ ní quality bàbá làbáìkà ní quality bàbá tọ́lágì kí ọmọ bàbá tẹ̀mí Akiki Maryam bàbá ti sáyidì bàbá ti sẹ̀mí ihò mi Asagwan Adémọ́lá rí àní bó ṣì ń bọ̀ wá ọ̀gá mi yé jọlá oṣù kọ́ ni mo wò yí o Akiki o Haji Sharafa quality bàbá tèmi ni bàbá ti Sherifudeen mi o Jaru Haji quality ìyọ̀nà ọlọ́run ọba tèmi o kó bàbá ẹ gbé quality òdòdó lọ́wọ́ ìgbà yìí yé bà ẹ̀rù ló ń so ẹ̀rù dẹ. yé òdòdó lọ ìgbà yìí yé yé. Jaru ọmọ bàbá mi láti ìlú Ọ̀jọ́ o ọmọ Ọ̀jọ́ àṣẹwà iyọ̀ ní mẹ́rù ẹkùn olókùn lọ́rùn mi o Jaru bàbá mi quality torí òdòdó lọ́wọ́ ìgbà yìí lọ́la ẹ̀rùn ló ń so ẹ̀rù ni oríwó ní òdòdó lọ́wọ́ ìgbà yìí yẹ́yẹ́. mo mọ̀ kó ní tó máa fẹ́ràn nìyẹn torí bí tó ní ìyẹn ti jáde nínú ilé gangan ni bàbá tòṣùpá ni bàbá tòṣùpá mi sáyìdì yóò máa tètò àkórèdè ó yá nítorí Kamis mi ò fẹ́ kó pariwo nítorí Kamis ìyá ọ̀fẹ́ ká tún sọ pé kọ́kọ́rọ́ alátẹ Kamis tòun tọ̀tẹ́ ni.
kamis òwú alátẹ tòun tàtẹ ni tẹ̀tẹ̀ ń gogoro àbòǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú kamis ló ti ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ wọ́n ní tòun tàtẹ ni òwú alátẹ tòun tàtẹ ni àbòǹdè lọ́rùn ṣàlàyé dòsùnmọ́ ló ti ní tiẹ̀ lára. fàyín tẹ́sí àlùní àbíbí wà sẹ́yìn ní nítorí rídọ̀ ni èmi ò mọ kéwú púpọ̀ o ṣùgbọ́n tátàtà yẹn. jàrú ó ṣe wo dúkẹ́ kamis orin ilé gangan ni wọ́n máa kọ́ torí mo mọ̀ pé yẹn gangan ló máa jáwó Akiki tá a bá ṣe sọ́ọ̀tù a máa ṣe sósì ni. kamis water gbogbo ẹ̀yin ta jégúnlẹ̀ pátápátá tó fi dóyìnbó gbogbo agbègbè àpápá tẹ ẹ bá fẹ́ mu mi omi kamis water ní kẹ́ máa wá mu. kamis small pot mighty ni omi tó pure ni wàláìta aláìyò omi tó clean ni quality water. a kì í bómi ṣọ̀tá o Akiki tó ajégúnlẹ̀ gbogbo agbègbè àpáàpá pátápátá kamis water ní ìkẹ́bàmú. kamis kọ́kọ́rọ́ alátẹ wọ́n ní tòun tàtẹ ni. gbọ́nà o òwú alátẹ wọ́n ní tòun tàtẹ ni. tẹ̀tẹ̀ ń pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé òní. kọ̀ǹpútà ló ti ní tiẹ̀ lára kọ́kọ́rọ́ alátẹ tòun tàtẹ ni. òwú alátẹ tòun tàtẹ ni. tẹ̀tẹ̀ ń pòpò àbòǹdè lọ́rùn ṣàlàyé ló ti ní lẹ́tà ẹ̀sà Alhaja ìyáfẹ́ sẹ́fà ni mo fẹ́ oníṣẹ́ mo ń wáìnì òun ni ìyáfẹ́ àdùfẹ́ mi ìṣẹ́ra mi o ó yá àdùfẹ́ bínú náà sẹ́fà àdùfẹ́ bínú náà sẹ́fà o. àdùfẹ́ bínú tán ó tún ná mi ní ríyá àkọ́rè ó tún ná mi ní ríyá àdùfẹ́ ìyọ̀nà ọlọ́run ọba tèmi ò kó bàbá ẹ̀ gbé. ẹ bá mi kí màmá alẹ́ kan ó tún ná dọ́là Ẹniọlá Alhaja mi ò sẹ́fà lọ́nà mi mamadi ìyọ̀nà ọlọ́run ọba tèmi ò kọ́ bàbá ẹ̀ gbé. ẹ bá mi ké sí Fáyísátù mi ò Ayọ̀káde Alhaja mi mú náà tù mí ò ìyanu Ẹniọlá ó yá ká ṣe fàájì orin fún Ẹniọlá. mo ní àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́ àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Àtíkù gan tún ná sẹ́fà bàbá olówó ni bàbá yìí o Akiki o ẹrù tó jọ owó ẹ lọ́wọ́ ọkọ̀rúkọ ya ìyáfẹ́ ẹ bá ń kí sáràtà mi ìyáfẹ́ sẹ́rà Alhaja Maimunatu ìyanu ẹ kí sáràtà mi ìyáfẹ́ sẹ́rà. Bóyá Sarah dùfẹ́ èèyàn mi ní ìyá ọ̀fẹ́ Sarah. Òyìnbó ní ìrẹsì èèyàn mi ní ìyá ọ̀fẹ́ Sarah.
ẹ bá ń kí woman leader o woman leader ìbànújẹ́ oníkọ̀yí ò lọ́la oníṣẹ́ ńlá woman leader mi àsúná ò máa wò lẹ̀ máa rọra. àsìbúnà aláwọ̀ mi bàbá tèmi mọ́rí ìyá mọ̀ mi o bàbá sultan Ẹniọlá àsìbúnà aláwọ̀ mi o ẹni mo mọ̀ pọ́ mọ bàbá akọ́ náà ni wọ́n ò ẹ̀ ṣe wọ́jọ́ mo dúpẹ́ ẹni àwọn alárànfà tàládùn fẹ́ mi ìbànújẹ́ oníkọ̀ ẹ̀ ò bí kì í rawọ́ ó ṣe mo dúpẹ́. Mama G ẹ bá ń tọ́jú sẹ́ńgẹ̀mẹ́ńgẹ̀ dáadáa. wọ́n fi láì Taofik àsúná aláwọ̀ orí ẹ̀ ò ní bòrò láéláé. ó yá àsìbúná ńlá lọ́hún tó fún mi. wọ́n fi láì àmọ́ wá dé. ó yá àsìbúná ńlá lọ́hún tó fún mi. ní mọ̀lúbà ọ̀la wà ní mọ̀nà sírò. àsìbúná ńlá lọ́hún tó fún mi. àsìbúná ńlá lọ́hún. woman leader dá o. ọ̀la wà ní mọ̀nà sírò. àsìbúná aláwọ̀ mi àmọ́ wá dé. ó ṣe mo dúpẹ́dúpẹ́ wá bí láì Taofik mi o àmọ́ wá dé. àsúná aláwọ̀ mi o Honorable Sadiq mi o Adéwálé bàbá tèmi bàbá ti sọ́ọ̀tà mi o ọkọ̀ ti Kúdírà. wọ́n ní àsìbúná ńlá lọ́hún tó fún mi. tó o bá fẹ́ rọ Mẹ́kà tó fẹ́ ṣe umura àsúná aláwọ̀ wo àwọn làwọn ń bá ṣiṣẹ́ làkóyàn lọ tó ń kó wọn jáde tó ń kó wọn dé láyọ̀ àtàlàfíà. ìbànújẹ́ oníkọ̀ ẹ̀ ò lọ́ọ̀la mú ọmọ mi. tí n bá ti gbà láwọn mi ẹ bá mi gé. ìgbà yìí lọ́la tí n bá ti gbà láwọn mi ẹ bá mi gé. ọmọ mi ni ìgbà yìí lọ́la 1 ìgbà yìí lọ́la 2 ọmọ ìyá mẹ́ta ni ọmọ ìyá kan náà ìgbà yìí lọ́la àwọn ọmọ ìgbà yìí lọ́la ẹ ṣe mo dúpẹ́dúpẹ́ iná òní tọwọ́ yín lọ́la oníṣẹ́ ńlá. ẹ bá mi kí bàbá mi àwọn tó tọ́ mi tó rè mí o látijọ́ tó ti pẹ́. Abdulaziz mi o ọmọjàlá oṣó ààrẹ ìbànújẹ́ oníkan yóò lọ́la mú ọmọ mi. ìmùlẹ̀ ti yé lóyún kọ́ ọmọrùn mi o ẹ ṣé mo dúpẹ́dúpẹ́. ok ẹ bá mi kọ́ ọmọ ṣokòbá o àwọn aláàjà tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé. ẹ ò ní fàdé Mẹ́kà tọrọ jẹ ẹ ò ní fi tọrọ mú lọ́la Kẹ́hìndé gbẹ̀gàn bàbá Fatima. gbàgbé àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́ àtúbọ̀ máa dùn fún wa lójoojúmọ́. Àríkẹ́dé Àyìnkẹ́ Àníkẹ́ ẹ ṣé mo dúpẹ́dúpẹ́ ìmúlẹ̀ tàdùfẹ́ Àníkẹ́dé ẹ ṣé mo dúpẹ́dúpẹ́ ìbànújẹ́ oníkan yóò lọ́la oníṣẹ́ ńlá. ìyálé kan ó sanwó ta Akiki Maryam ẹ ṣé mo dúpẹ́. woman leader mama tèmi alálùbárí Akiki kó má pariwo ojú Akiki Maryam
mi ò fẹ́ kó pariwo ẹ jọ̀ọ́ nítorí ọlọ́wọ́n ọba. ẹ bá mi kí women leader ẹ máa wọlé máa rà bá mama tèmi Alhaja Sherifat mi ò rí ẹ ò ní bòrò láéláé. Alhaja Sherifat mi ẹ ṣe bò dúkẹ́dúkẹ́. ẹ má má bínú àdìsáká ìbànújẹ́ oníkan ẹ o ànàbílẹ̀ kọ́lé Zakaria o bàbá tèmi ni ẹ jọ bí o fojú kéré yín o sàkẹ́ elépo ìyá Adéyẹmí woman leader Alhaja Sherifat mama Faiza Sherifat ẹ̀yinjú Elédùmarè Sherifat Alhaja Sherifat wo obìnrin takuntakun obìnrin bí ọkùnrin mama Adéyẹmí Faiza mi o àwọn bidex ìyá bidex ìyá ti Zakari ìyàwó mi o òyìnbó lépo ìyá pásítọ̀ o mama báyé bá ń jayé táyọ̀ tún jayé o ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé tọ̀yìn o lọ́la mo ọmọ o adélébárè àrínàkórè akọ̀yà ibi lọ́la mo ọmọ ẹ ṣé mo dúkẹ́dúkẹ́. gbogbo ẹ̀yin tayọ̀ká ẹ ṣé mo dúpẹ́ mi ò jẹ́ fojú kéré yín Akiki Maryam o mo dúpẹ́ mo mọ̀ lóore wíwá tẹ́ ẹ wá mo mọ̀ lóore ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ ò ní ìkọ̀yìn lọ́la oníṣẹ́ ńlá àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́ àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Small but mighty. Number one. Ìyá lálùbáríkà woman leader Alhaja Sherifat. Àdìsáká Zakari ìyàwó mi. Ànàbílẹ̀ kọ́lé. Àwọn Adéyẹmí Faiza mi o. Zakaria o. Orí ẹ̀ ò ní burú. Sàká eléèpo. Ẹjọ́ mi ò fẹ́ kọ́lé lálejò o nítorí Zaka o. Zaka owó elépo ni wọ́n ná. Zaka ó lọ́nà méjì tójú owó elépo kọ́ máa fojú para owó ẹsẹ̀. Zaka kọ́ máa fojú para owó ẹ̀wọ̀n. Sẹ́fà ló ná. Ọ̀gá owó ní náírà ló tún ná. Ok, èkó ló ń gbé bí lẹ́ṣẹ̀ ná náírà. Kò sí wàhálà. Ṣàwọn ọgbà tí fọkàn balẹ̀ báyìí. Jagaban Karim láwà. Tó bá máa fi di next year. Náírà á tún ná sẹ́fà pa. Ok, mo tún bọ̀ ní Kútọ́nù. Zaka tí bá tún dé. Mi ò kúkú lè wá sí Kútọ́nù kẹ́ máa ná náírà. December Fàdéyẹmí a máa wọlé on the 27 fún Yanu nínú oṣù yìí à ń bọ̀ wá. Akiki Maryam ó lè lérè ọjọ́ náà. Zakari ìyàwó mi orí ẹ ò ní bòrò láéláé. Ọmọ alálùbáríkà ni ẹ jẹ́ kí Sàká dáadáa. Zakari ìyàwó mi. Saka ó yẹ ká ṣe báyìí jẹ́ gbádùn bí o fẹ́ kó pariwo. Saka wọ́n bú ẹ pé o lówó níbi ọdún méje mẹ́jọ sẹ́yìn ṣọmọpọ̀ tó wà ó rántí. Saka wọ́n bú ẹ pé o lówó. Zakaria Alabi wọ́n bú ẹ pé o lọ́lá. Bàbá tí sì jábà mi. Ìwọ lówó lẹ́nìyàn. Àníyàn lówó lẹ́nìyàn. Àlìkùránì lówó ẹ̀ ìsìjàbà wọ́n bú ẹ pé o. Zakaria mi.
Àlàbí Adé. Alálàbí Àlàbí Adé. Àwọn ti Videx. Okay. Ìmùlẹ̀ bàbá mi. Àwọn ti mẹ́tọ̀ mi. Àlàbí Pasuma mi ọ̀gá ńlá olórin. Ìbànújẹ́ oníkọ̀yìn ò lọ́la oníṣẹ́lá àtúfọ́rì. Ìmùlẹ̀ találàbí bàbá tíìsì ìjábà mi àtúfọ́tì. Àlàbí o ìbànújẹ́ oníkọ̀yìn títí. Àlàbí ká sọ pé ojú yín ilẹ̀ ṣáfìrí. Àlàbí o etí yín ilẹ̀ ṣàfìgbọ́. Òkè àga tálàbí ti gùn ìtàkùn tó ní kẹrin wá gòkè. Èrì àfojú ẹ̀rọ ògo. Àlàbí wọ́n ní kọ́kọ́rọ́ ilé orin kọ́kọ́rọ́ ilé odò àwa ò fi sílẹ̀ fún wọn lò. Bóyá yẹ ló ń káwọ́ lára o bóyá yẹ dẹ̀ ló mú ọ̀hún ṣọ́ọ̀tì. Àlàbí ilé tí ò ní ilẹ̀kùn. Àlàbí léwu. Àlàbí ìmùlẹ̀ Àlàbí ọ̀gá ní fàdà fọ́mọ́ o mo ti mọ̀ bàbá ní fàdà fọ́mọ́ o. Àrídùnnú ní fàásù àrídùnnú l'Àlàbí méjèèjì fún owó tó bí wọn. Àlùfáà ìlú jura lọ àwọn àga tó wọ̀ ní ìpọ́jù wọ́n rí pé bàṣọ. Èmi lọ́mọ ọ̀gá láyé màrí tó sọ wípé ó kọ́ ọ́. Wọ́n lè wọ̀ bá wọ́n bá sí o òkèlè yẹ fọ̀ o. Àlàbí o ìmùlẹ̀ tàlàbí Pasuma mi. Ọ̀gá láyé màrí tó sọ wípé ó kọ́ ọ́ pẹ̀lú ọ̀ọ́yẹ wọ́n lè wọ̀ bá wọ́n bá sí o òkèlè yẹ fọ̀ o. Ìyanu o ṣe wo dúpẹ́dúpẹ́ ìyá Àyìndé o Àjọkẹ́ Àyọ̀ká fáyì ìsàtúmí o. Ó yá ká ṣe báyìí. Ìjọba 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 ọ̀gá wa bàbá wa Àlàbí ọjọ́ yẹn mà rí o Pasuma jíbọ́ láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ níyọ̀ wọn ó padà tẹ̀lé tó ń fọwọ́ sọ̀yà òkè ọkọ̀ wa ni Àlàbí ọjọ́ yẹn mà rí jíbọ́ láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn Àlàbí o sọ̀yà òkè ó yẹ nítorí Àlàbí bàbá tíìsì jàmbá mi yò Sàkárì ìyàwó mi orí ẹ̀ ò ní kúrò láéláé ó yẹ ká ṣe báyìí má dúró má ṣàkọ má sáré àṣàjù láyé. Bàbá tíìsì jàmbá mi rí àlèmí fọ́sùn rí àlàwà àkọ́bí rí àrẹ o Chinedu ọkọ̀ tá a bọ̀ lọ́rẹ́ ay aṣáájú gògó tawulẹ̀ ga gògó yìí bòójú kẹ́ fún Àlàbí má dúró má ṣàkọ má sáré àṣàjù láyé má dúró má ṣàkọ má sáré àṣàjù láyé. Bàbá tíìsì ìjọba mi ò Àlàbí Adé fashion designer mi Àlàbí Adé just to know lẹ́ńgọ́ ìtàn bàbá gbẹ́kọ̀ǹgà tó lọ gbẹ́kọ̀ǹgà ó gbowó ṣẹ́bàṣọ kàkà kókó fún ìyàwó oko fọmọ yàtì kan ò torí kó ti débẹ̀ rí o. Àlàbí o
Alábí sanwó ìlú ugu ó sanwó Tadéyẹmí Fáyísátùmí Bidex ìmùlẹ̀ ti Bidex mi orí ẹ̀ ò ní burú láéláé àfijù promoter gbogbo Kútọ́nù Bidex Àmọ̀kẹ́ Adé Alámọ̀kẹ́ ẹ̀dá o kó súnmọ́ mi Àmọ̀kẹ́ o ìbànújẹ́ oní nǹkan ẹ̀ ò lọ́la oníṣẹ́lá jẹ́ gbádùn mi ò fẹ́ kó pariwo jẹ́ gbádùn àwọn obìnrin bí ọkùnrin Àmọ̀kẹ́ Adé ọmọ ìyanu ni Àmọ̀kẹ́ Adé ìbànújẹ́ oní nǹkan ẹ̀ lọ́la oníṣẹ́lá àbúrò Tadéyẹmí ọmọ Tadéyẹmí Fáyísátùmí ò Àyọ̀ká Adé Àmọ̀kẹ́ ó yá nítorí Àmọ̀kẹ́ ká forin ṣàdúrà fún Àmọ̀kẹ́ ó yá gbàre kò ní gbàre mọ́ ẹ lọ́wọ́ gbàre kò ní gbàre mọ́ ẹ lọ́wọ́. Àmọ̀kẹ́ o wo ní gbàre o kò ní gbàre mọ́ ẹ lọ́wọ́ gbàre kò ní. Ó yá gbàre o kò ní gbàre mọ́ ẹ lọ́wọ́ o. Ọmọ Tadéyẹmí Àmọ̀kẹ́ Adé ọmọ Tàbẹ̀jẹ́ o ọmọ Tàjọkẹ́ tọ́mọ bá ti dà ó bá níyà púpọ̀ ní òkè ọmọ Akiki tẹ̀mí kan bá tún wá sí Kútọ́nù èmi ká tún máa fi yan gàn pọ́mọ Akiki ọlá fatia. Ọlá fatia ìbànújẹ́ òní nǹkan ẹ̀ Àmọ̀kẹ́ Adé Àmọ̀kẹ́ láwùwẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ láwù ní màlúyẹ Àmọ̀kẹ́ láwùwẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ o Àmọ̀kẹ́ owó lè là ń lò àhò máa yáwó fi ṣe o láwùwẹ̀ ẹ̀rẹ̀bẹ̀. Àmọ̀kẹ́ Adé ọmọ ti ta lára ká o Àmọ̀kẹ́ Amdalátùmí Àmọ̀kẹ́ Adé Àmọ̀kẹ́ Amdalátùmí Alámọ̀kẹ́ mi èèyàn ti Túndé ọmọ ìyá àjọ láwùrẹ́ rẹ̀ o rẹ̀ Àmọ̀kẹ́ owó lè lò yóò yàwó fi ṣe o láwọ ẹ̀rẹ̀ o. Ó yá sexy baby Àmọ̀kẹ́ ò bàjẹ́ ọmọ ẹlẹ́tì ò bàjẹ́ Adéyẹmí ò bàjẹ́ Fáyísá Àyọ̀ká Adéyẹmí ò bàjẹ́ ó yá òkú akérèmọ kójú dáadáa Kaguruma kuje dada Eba mi ki Rukayatùmí Ayaraji Rukayatùmí o Ayaraji gbogbo yín wo kí ẹ ṣé mo dúpẹ́ ìyọ̀nà Ọlọ́run ọba tèmi ò kó bàbá yín gé ẹ̀yin Júdà ẹ̀yin Júù Elédùmarè o àbúrò Tadéyẹmí assistant Àkànkẹ́ ẹ tún jà ságọ̀ ẹ tún jà sẹ́yìn jù ní ok wọ́n tún jà ṣẹ̀rẹ́yìn obìnrin tẹwà ń Kútọ́ nìyẹn olówó nìyí mo mọ̀ kó olówó nìyí bá mi àsúná ọ̀làwọ̀ mi o àsúná ọ̀làwọ̀ ẹ má má bí inú nítorí ọlọ́wọ́n bá ẹ̀sùn wọn bí. Àjọkẹ́ àsúná ọ̀la o ẹ̀sùn wọn bí. ẹ̀yin Júù Elédùmarè o assistant Àyọ̀kẹ́ ẹ̀yin Júù gbogbo yín pátápátá délé báre àrínàkórè àkòyà ibi. ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́
ìbànújẹ́ oníkọ̀yìn ò lọ́la oníṣẹ́ ńlá àsúná ọ̀la ò bàbá mi àwọ̀dù yín rèé nínú àwọn olólùfẹ́ mi ni nínú àwọn aláàánú mi ni fọ̀tò dà kó súnmọ́ bí fọ̀tò dà ìbànújẹ́ oníkọ̀yìn ò lọ́la ọmọ mi ẹ ṣé kò dúpẹ́dúpẹ́ gbogbo re tẹ́ ẹ ṣe ní mo mọ́ o bí oníyà aláìmoore ẹ ṣé kò dúpẹ́ ẹ ṣé ẹ kọ́ àìbínú mi ó Akiki Maryam. ẹ̀yin jọ Ẹlẹ́dùmarè mi alákọ̀ọ́kẹ́ ọmọọba gbólú ajé òjì lóru kẹrírí ọbẹ̀ rírí lóògùn ọmọ òṣùpá lẹ́ ní ògùn wọ́n ní ọ̀nì ọwọ́ ìbátò ẹ pé kó lọ́ọ́ tún ṣe ọmọ agbólú ajé o ẹ̀yin jù Ẹlẹ́dùmarè o èèyàn tèmi ni ẹ̀yin jù Ẹlẹ́dùmarè ẹ̀yin jù Ẹlẹ́dùmarè ẹ̀yin jù Ẹlẹ́dùmarè. àbúrò Táyọ̀ ká èèyàn ta lákọ̀ọ́kẹ́ o ẹ̀yin jù Ẹlẹ́dùmarè. ẹ̀yin jù Ẹlẹ́dùmarè. ẹ̀gbọ́n Támúdá Hamda Alátùmí o ẹ̀yin jù o ok a sọ pé wọ́n bá ta àpàrẹ lé ẹ̀yin jù o ọmọ tápá lè ń gbé èjì náà bàbá ó yá nítorí ẹ̀yin jù jẹ́ ń gbádùn kápẹ́ tápà èjì náà bàbá. tápàtápà èjì náà bàbá. ọmọ tápà lè ń gbé adé China ok adé China kú kalẹ̀ níbẹ̀ yẹn o èèyàn rí à èèyàn tọ̀gá mi rí à entertainment o olùgbàyè ọmọ ẹ̀yin jù ẹ̀yin jù Ẹlẹ́dùmarè o tápà alálàbí ó sanwó tẹ̀yin jù Ẹlẹ́dùmarè ìyọ̀nà ọlọ́run ọba tèmi ò kó bàbá ẹ̀gẹ́ ó yá túbọ̀ máa dùn fún wa lójoojúmọ́ á túbọ̀ máa dùn fún wa lójoojúmọ́. Anabi Muhammad o alawasala ẹ ṣé adé alawasala o adé China Ayọ̀ká mo dúpẹ́ adé o ìyọ̀nà ọlọ́run ọba tèmi o kò bàbá ẹgẹ títí láéláé Alhaja Wasilatu mi Abíọ́lá ẹ ṣé mo dúpẹ́ o Solek Sulaiman ọ̀nà mi ò òyìnbó adé English adé o ìmúlẹ̀tọ̀ká ọ̀gá o number 1 adé gbogbo Canada jẹ́ ń gbádùn mi ò fẹ́ kó pariwo ojú Akiki olórin. Zule òyìnbó adé Zuli ok Àdùnú adé Àdùnní Zuli aládùn ní mi ò Zuli ọmọ bìrìtìkó ní English ní.
ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ òní ìkọyìn lọ́la oníṣẹ́ ńlá Zuli àbúrò Tadéyẹmí Àyọkádé ọmọ English ni kí ni wọ́n wá òyìnbó ni ìbànújẹ́ òní ìkọyìn títí lọ láéláé ẹ kí Zuli mi. Gogo Canada mi. Gogo Canada. Adé China. Ìbànújẹ́ òní nǹkan ẹ̀ tí ìtì lọ láéláé. Óyá Adé China lónìí kí gbogbo yín o, owó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Àwọn tọ́ka mi, Alhaji Pasuma mi o, mẹ́tọ̀ mi ni, bàbá tèmi ni, olórin tí mo wọ̀. Torí fi wùn mí kọ́ Alábí Pasuma ní o Akiki torí ẹ̀ ni mo ṣe ń jẹ́ màmá ńlá o Akiki. Adéyẹgẹlẹ adé ń gùn gẹ́gẹ́. Adé o ẹ ṣé mo dúpẹ́ ìbànújẹ́ òní ikọ̀ ẹ lọ́la oníṣẹ́ ńlá. Àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Adé àníyàn àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Àtúbọ̀ máa dùn fún ẹ lójoojúmọ́. Ẹ bá mi kọ́ lórí mi Akiki Maryam. Àjọmọ́ Kẹ́hìndé mi Ọláyínká. Ọmọ Kẹ́hìndé mi bàbá tí Maryam. Bàbá Abdulrahman mi ò bàbá Aisha. Ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àdúró tì mí. Aláṣẹ Kẹ́ni Autos. Ẹ kú àdúró tì mí o ẹ ṣé mo dúpẹ́. Ọkọ tàlájà Mẹ́dínà tó. Ìbànújẹ́ òní nǹkan ìhò títí lọ láéláé. Mo ní tó máa ń fẹ́ràn jù ní jẹ́ gbádùn. Ẹ má máa jẹ́ kó lè lálejò nítorí oníṣẹ́ ńlá. Adé máa ṣeré gélé Adé ń gò gẹ́gẹ́. Adé Canada. Ṣé ká lọ pé bọ̀dádé wá kó wá sanwó gbèsè o? Kò jẹ́ rí bẹ́ẹ̀, ò ní jẹ́ gbèsè láéláé. Ìyá jomiyan bẹ́ẹ̀ Ọlọ́run má jẹ́ òjìyà o. Adé oya ó lọ fà ó lọ fà. Adé ó lọ fà nínú owó ó lọ fà nínú ọlá ó lọ fà ó lọ fà ó lọ fà. Adé nínú owó ó lọ fà nínú ọlá nínú àgbéga ó lọ fà ó lọ fà. Easy kí ló dé Easy kí ló dé. Ìbànújẹ́ òní ìkọ̀yìn lọ́la oníṣẹ́ ńlá. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo èyí tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ wá tẹ́ ẹ náwó àbùdíní tó lókun. Ó yẹ ẹ bá mi pé o rí àní.
ó yẹ ẹ bá mi pé o rí ìyá ni olùgbàyè Wàsíù rí ìyá ni aláṣẹ rí entertainment rí ìyá ni ọkọ Yétúndé tó rà àánú gbà tó ń ṣàánú ó yà tó ń ṣàánú. ó ṣe mo dúpẹ́ Alhaja Wasilatu mi o ẹ ṣe mo dúpẹ́ Abíọ́lá ìyọkọ tèmi Mariam o Akiki Maryam ọmọ Ìbàdàn kí ni ìṣó rẹ Maria easy gbogbo yìnbó kí àwọ̀ tí lọ́rin Alhaja Wasila ìyọkọ tèmi Mariam o Akiki ó yá ká ṣe báyìí ẹ̀sìn wa dé lọ́rin òye. Abíọ́lá o ẹ̀sìn wa dé lọ́rin o Ìlọrin àfọ̀njá ẹ̀sìn wa dé lọ́rin new generation. Vocal Adémi Olúwafẹ́mi Aládémi Olúwafẹ́mi orí ẹ ò ní bòrò láéláé ó yá jazakaláwò àìrà kẹsíra jazakaláwò àìrà. ó yá jazakaláwò àìrà kẹsíra jazakaláwò àìrà. ẹ bá mi kí mama ti Mọ̀nsúrà ìyá ìbejì mi ẹ kú kalẹ̀ níbẹ̀ yẹn o Ayọ̀lá Fatia Kìfáyà mi ìfẹ́ ayé mi Kìfáyà Ayọ̀lá Fatia mi orí ẹ ò ní bòrò láéláé Alhaja Kìfáyà tún dèrò ńkẹ́ Aládé ẹ kú kalẹ̀ níbẹ̀ yẹn o Mama Tadisa Kìfáyà tún dèrò ńkẹ́ Mama ti Ibrahim mi Kìfáyà tún dèrò ńkẹ́ ìwúlẹ̀ tèmi Akiki Maryam dèrò ńkẹ́ ìyá Kájí president dàwọ́ ti lọ ẹ ṣe mo dúpẹ́ gbogbo yín pátápátá ìbànújẹ́ òní títí lọ láéláé ó yá Kìfáyà ó yá sọ pé gbọ̀ọ̀kọ̀gbọ̀kọ̀ o kò ní gbọ̀ọ̀kọ̀ mọ́ ẹ lọ́wọ́. Kìfáyà ó yá gbọ̀ọ̀kọ̀gbọ̀kọ̀ o kò ní gbọ̀ọ̀kọ̀ mọ́ ẹ lọ́wọ́ gbọ̀ọ̀kọ̀gbọ̀kọ̀. Olúwaṣẹ́gun gbàrègbàrè o kò ní gbàrè mọ́ ẹ lọ́wọ́ o. gbogbo yín pátápátá làákì ẹbí ara ọ̀rẹ́ ojú olùmọ̀ làákì ẹ ṣe wo dúgẹ́dúgẹ́ irú oore báyìí kò ní wọ́n nílé kó wá wá. New generation èèyàn ti kọ́ dìrì mi. àwọn tèmi wọ́n ń gbé fún mi 100 ní. ìbànújẹ́ ò ní ìkọ̀yìn gbogbo yín láàgì ẹ ṣé mo dúpẹ́ o ẹ kú ìfẹ́ o. òkè kọ́dírì ọkọ̀ àbíkẹ́ ní ìtọ́ọ̀gì mi ò nílùú ìrò mi kọ́dírì ọkọ̀ tàbíkẹ́ new generation ọbọ̀ tàbíkì new generation o gbogbo àbúlẹ̀ gbà o tó bá fẹ́ ya fọ́tò portrait ní lóríṣiríṣi new generation ní kákí Chinedu kọ̀ǹpútà mi o
ìmùlẹ̀ ti rí à tí wá ní kí n máa rí à mo kàn ń fàágùn ni tábà ń kiri à ń fàágùn ni. mama ti rí àná tù mí ò rí ẹ ò ní kúrò láéláé. ewáyì gbogbo yín la kí ẹ kú àdúró tì í o ẹ kú ìfẹ́ ọlọ́run lára tèmi Akiki Maryam. aládé olúwafẹ́mi aládé mi ò bàbá tèmi ni owó ọkọ tọ́lá ní ìbànújẹ́ kéré tóbi kò ní wọlé tọ̀ ẹ́ o lọ́la kẹ́hìndé gbẹ̀gàn bàbá Fatima wọ́n ní kí n máa sọ pé olùgbàlà olùgbàyé olùgbàlà olùgbàyé olùgbàyé olùgbàlà ọkọ̀ Yétúndé bàbá ti rí ìyànà ànábì gbogbo wa ni ànábì gbogbo wa ni. Oya olùgbàyé tí jẹ́ Wàsíù ànábì gbogbo wa ni. Olùgbàyé tí jẹ́ Wàsíù ànábì gbogbo wa ni. CEO mo kí yín Ajíbọ́lá Aya Faruku gbogbo yín pátákátá ni mo kí Pẹ́ńsù G my G Pẹ́ńsù gbogbo yín pátákátá ìbànújẹ́ kò ní wọlé tọ̀yìn ò lọ́ọ̀la oníṣẹ́lá. Allahumma rabbana yeba.